Africa Content TV. Mo ti dájà lóríṣiríṣi, mo tún kọ tó bá bí ọrẹ. Àkìlọ̀ sílẹ̀ ìmọ̀ràn gbogbo ayé ló fẹ́. Àyíké Adéwà sí òmí arábá ń bí. Ó sọ ganu sí. Mo bẹ́ jọ sílẹ̀ ìmọ̀ràn wọn kò jẹ káàkiri. Olórí kan náà, ó tún ní ẹlọ sọ́lọ́jà. Wọ́n gbà ń fọ́n bàbá olè ní Ìbátúndé. Àtàyẹ̀wò wá dájà, gbogbo kùndùsì fún yín. Àkìlọ̀ sílẹ̀ ìmọ̀ràn ní Ìbátúndé wọ́n wá ń jà sí. Ẹ jáde, ẹni wọ̀n gbáta wẹ́wẹ́, ó ti parẹ́ máyé àbí. Ó bá sọ̀rọ̀ kan so péré. Ọ̀rọ̀ kan so péré ló sọ. Gbogbo olùdarí sílẹ̀ náà ní bàbá Túndé. Wọ́n ti máa jáde, wọ́n ní kò lè kọ́ kò lè kà. Ara Mr. Giwa. Kò lè kọ́ kò lè kà. You know what I'm saying? You know what I mean? I got you. This guy, he can read, he can write. He can read, he can write. Alright. Ẹ má jẹ yẹn lọ́nà, kòndùsì fún yín, kò kàn mí. Mo ti sọ ti gbọ́ àwọn ará bí ẹnu wọn fọ́ fèrè. Pàràrà. Ọláìlé wà bàbá àyọkà. Ọmọ orílẹ̀-èdè kọ́ àṣà tó bá ti jáde sí gbòòrò. Àwa mú àfikọ́ni súnmi náà ní bàbá Túndé. Bá ní bí agbáṣà, ẹ̀yin náà ẹ forí pamọ́. Ẹ̀yin máa sọ̀rọ̀ ju súnmi náà ní Ìbá Túndé ẹ̀dá tẹ́ńbẹ̀ bàbá àyọkà. Torí pé wọ́n sì gbọ́ ọgbẹ́ òyìnbó kò kọjá yìí ẹ̀. Cristiano Ronaldo, ó sọ Spanish, ó sọ English, èmi náà kò lóye, ó gbọ́ Faransé. Làkàdís, làkàdás, ló mọ̀ sí ìjọ ṣáájú. So, èmi bàbá olè ní Ìbá Túndé, tó bá dọ́jà, tí bá bá ẹ lọ́jà ẹ. Ó kúrò rí ire ní bàbá parí sí. Ìgbẹ́lẹ̀ wá ní ìrẹ̀jẹ̀ bí ń bá ọlẹ́tẹ̀ kan. Ilé oge ló ti tóge jẹ́ ọ. Ìgbẹ́lẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ tí mo fi aláàbọ̀ rẹ. Ìwọ nìkan kọ́ ló tarú pródọ̀tì. Máma tún kojú ló kì í ṣe ìwọ nìkan. Nígbà tí ẹ̀bẹ̀ mẹ́nu kú òtẹ́lẹ̀, fúnpọ̀ tí ẹ̀ jáde lọ́wọ́ yìí, màá tẹ̀sán mọ́. Àbí ẹgbẹ́ Yorùbá gbọ́ mọ́ tó máa ń sọ̀rọ̀ kan jà sí ó yẹ kẹ́ mójú pòpọ̀ eléyìí kẹ́ kò sí bẹ́ẹ̀ ohun tó ti mú yín tó ti jáde láti sọ̀ọ̀sẹ̀ èmi gbọ́gbọ́ ní bàbá yín èmi náà ń gbọ́ èmi náà ń sọ Àyìndé Wasiu ó kọ́ ganu sí ó jẹ lọ pẹ̀lú ẹ̀ èmi kọ́ ló yẹ kẹ́ bá fà ẹgbẹ́ wí àìsàn. Èmi kọ́ lè máa bá fà á. Ìgbà tó ń sọ̀rọ̀ níbi tó ti ń sọ àwa ò sí ń bẹ̀. Ẹnìkan lórí kóòdù. Àbí àwa ò sí ń bẹ̀ sílé mọ́ ọ̀nà bàbá Túndé kò sójú wọn. Èmi àwa gbé yín débẹ̀. Ẹ̀tọ́ yẹ ká bá fà á. Ẹ̀tọ́ ti rìkọ́dù yín nídìí àyín àwọn gangan ló ló fẹ́ èèyàn. Torí pé wọ́n sí nígbà ìṣúlẹ̀ lọ́nà nígbà yẹn àwọn òsínbẹ̀ kò sójú wa ẹnìkan lórí kọ́ọ̀dù yìí tó gbé yín sí gbòòrò so ìyẹn ní kẹlẹ́ bá fọ àkókò sáwọ́ àṣàlà wa ń jẹ slangi ní tiwọn Alábí Pasuma Àgbàjíbọ́lá ó kọ́ Kúdùsì Àjàó Olúwayé Múdì ó kọ́ ganu sí ó kọ́ lófo lóbínú ológo àṣà ni èmi náà mo kọ́ mo ní fún fèrè pàràrà ó fún fèrè ọdún òfún fèrè.
Suleiman ní bàbá Túndé àwọn tí wọ́n sẹ́ni out àwọn tí wọ́n tà sí gbòòrò gbogbo sẹ́ni torí pé èmi ò sí níbẹ̀ bàbá ẹ̀ ma ìbàjẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́ láì akọ̀rin tó lọ ní gbòòrò ni so gẹ́gẹ́ bí olórin orí pásá yìí lọ wọ́n dá lọ́tún wọ́n dá lọ́sìn èmi náà gẹ́gẹ́ bí ọba síláì mo bá ní kí n mu sí gbòòrò fún wọn ó kàn gbà ó dẹ̀ mu sí gbòòrò láìpẹ́ sọ wọ́n gbà á ayé gbà á wọ́n tẹ́wọ́ gbà á ó yẹ kí ni yín mọ́ dùn wípé èmi á kí lọ sílé wọn hàn mí ìgbà tó dé mo tún bá yín dájà lárugẹ àwòsàn. Bàbá máa gbọ́ wọn lálàyé wọ́n ní bàbá olóyè ó ń gbèjẹ́ ẹnìkan ìdíkan ló ń dá sí ẹyin tẹ wọn gbòòrò ìgbà tí mo dá sàlọ́ tí mo dárúkọ ẹnìkan mo kàn ní ẹyin tá ìjọ lórí gbogbo iṣẹ́ takuntakun tẹ́lẹ̀ ṣe lórí bẹ́ẹ̀ ṣe ń jà lọ́tún tẹ́lẹ̀ lọ́sì mo gbókùn tó sì fún yín. Ní ọ̀rọ̀ pé ọkọ̀ tó bá sí lè mọ́ ẹ̀mí bàbá Túndé. Torí pé ìgbàgbọ́ bí mo ṣe ń kọrin náà, mo dá ń bá nìkan bàbá ilé ní ìgbà Túndé. Àbọ̀pọ̀ ìyẹn ló mú jà wá o. Àmọ́ tí ìgbà ti dárúkọ èèyàn tí èdè ń ṣègbè ni mo sẹ́ni yẹn tí èkì ṣe bí ní àbàbọ̀ lóyè lórí kọ́ọ̀dù yín. Wọ́n ti gbé yín sí gbòòrò òkìṣẹ́ ẹjọ́ mi. Àwọn tó ń bá yín ṣiṣẹ́, àwọn ẹni ẹlẹ́ bá fà á. Akílẹ̀ sílẹ̀ lọ́nà ní ìgbà Túndé. Orí ọ̀nà ètò ẹjọ́. Bóyá bá máa jáde èsì gbòòrò fún yàn. Ìyàsọ́ rìsáàsì. Ìyàsọ́ rìsáàsì ẹgbẹ́gbẹ́. Akílẹ̀ níbi tí mo bá ṣe ẹ̀fún dìde ní wákàtí ọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ olóríire lèmi náà gbé lóye nínú onífújì àìsí mo ra lé mo tún kọ́lé mo wálé ayé mo ò bímọ àìsí ìyá tó bí mi bàbá olóye ó lọ sọ́dọ̀ oríjà bí ẹni lọ sọ́ọ̀bù tó yẹ máa ta ní àìsí so tó bá máa jáde fún yàn lọ sí research bèrè question bèrè lọ́tún bèrè lọ́sì ẹni yìí kí ló ti ṣe kí ló ti yìí gbé ṣe ilé ayé ẹ̀ gbogbo ọmọ tí mo bí látòrí Babátúndé tó jẹ́ nọ́mbà 1 ilé Amẹ́ríkà ló ń gbé àwọn ọmọ tèmi ò ní gbọ́jọ́ mo fowó tẹ́ wọn wọ́n ṣe dáadáa àyọ̀ká adẹ́rìsì Chicago bọ́lá ńlẹ̀ ní Chicago ló ń gbé Ibrahim ọmọ bọ́láwá inú Chicago ló ń gbé àyíndé adébí sọ́tàì Abíọ́dún inú Chicago ló ń gbé ọmọ mi ọmọ bọ́lá hàn kékeré Suleiman ìyàwó ìgbé bá rí bọ́bá sọ pé mi ni mo bí wàá kì í hàn àdìyẹ so èmi náà inú Chicago ló ń gbé wọ́n ṣe dáadáa èmi ni mo sọ fún wọn bàbá yóò kí sórí social media ẹ wà lórí ọwọ́ yín ẹ má ṣe ọgbà ìṣe ẹ má jẹ́ kó rí yín rárá torí pé tó bá lórí yín wàá mọ bí mo ṣe tó wàá mọ bí tí mo kù sí àìsí so èmi ò ní jẹ social media ní ọgbà àrẹ bàtà $1 million màá wọ̀ ágí lọ sílé wọn ọ̀rọ̀ mi dáadáa kó o bá máa ṣe pé ìyọ̀ parẹ́ máyé wọ́n kọ̀wé dáadáa wọ́n mọ̀ tó jẹ́ kó o bá máa ṣe pé ìyọ̀ gbé ìbò ìwọ ọkọ̀ fúnra ara rẹ. Kó o bá
náà ẹjọ́ náà ọ̀dà náà ẹjọ́ àkóso competition ẹ bà wọn wá èmi náà wá apàdé Channels Television alẹ́sẹ̀ competition ọmọ bí wọ́n lórí ọ̀rọ̀ bàbá àdéhùn ẹjọ́ náà torí pé tí mi ò bá sọ̀rọ̀ kò dá ìṣàkóso àtọ́ ń sọ kò dá bẹ́ẹ̀ sì lè mọ̀ ọ̀dà àdéhùn pé ó bá nínú ọkọ̀ lọ́wọ́ nínú ẹbí ẹ wà á gbàdúrà kò ṣubú àìsàn. Akílẹ̀ sílẹ̀ ìmọ̀ ẹ̀rọ ní Ìbátúndé ọmọ mẹ́rin kẹ máa sí náà kékeré máa sí náà kékeré ìyẹn òdúró sójú kan tí mo bá ń lo ajé ń lọ ni ó gbé lọ Yankí ó gbé lọ sílẹ̀ London bàbá olóyè mọ̀ pé káàkiri ni. Àbọ̀bọ̀ ẹjọ́ yìí ni ẹ̀ bàbá tó lọ. Ọkọ̀ èyí gbọ́ yìí ló sí o, òkòkò dà gbọ́gbọ́ ẹjọ́ yìí rèé ẹ̀ máa wí bẹ̀rẹ̀.